amóhùnmáwòrán Gbangba Làṣántà. Ẹ káàbọ̀ sí ìkànnì wa, ìkànnì yín, ìkànnì gbogbo ọmọ Odùduwà, Oòduà TV. Orí pápá la wà o, àti bọ́ sábàlá eré ìdárayá. Ẹ ti mọ̀ wípé gbogbo ẹ̀yin ọmọ Odùduwà náà lẹ fẹ́ràn eré ìdárayá. Ẹ súnmọ́ bí o kẹ́ wá fetí gbọ́ gbogbo ohun tó ń lọ lágbo eré ìdárayá, nítorí pé kí ni àìgbókèrè ká mọ dídùn ọbẹ̀. Àtinúṣọlá Abíọ́lá ńlẹ̀bí ń jẹ́ o, Igwe lórí pápá. Ẹ jẹ́ ń sáré já yín sáwọn ohun tó ṣẹlẹ̀ lágbo eré ìdárayá. Ǹjẹ́ mọ̀ wípé àjọ NFF, ìyẹn àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù ní ilẹ̀ wa, the Nigerian Football Federation, wọ́n mà ti sọ o. Wọ́n ní lónìí gan ni àwọn máa ṣe àfihàn akọ́nimọ̀ọ́gbá tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbà fún ikọ̀ Super Eagles, ìyẹn coach Finidi George. Wọ́n ní lẹ́ni ni o, àwọn ò fi hàn gbogbo ayé, nítorí pé kí ni a kì í tan fìtílà ká fi sábẹ́ aṣọ o. Wọ́n ní lónìí gbogbo ojú yóò rí Finidi ní olú iléeṣẹ́ wọn tó wà ní ìlú Àbújá. Wọ́n ní níbẹ̀ gan ni o làwọn ó ti ṣe àfihàn akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles, ìyẹn Finidi George. Ẹ jẹ́ kí n tún jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kí ni Emmanuel Amunike tóun náà tó jìjà tó dùn láti gbàṣẹ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles, ó mà ti pariwo síta. Kí ló sọ gan? Ó ní ẹ wo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ni wọ́n fi gbaṣẹ́ yìí kúrò lọ́wọ́ mi. Ó ní èmi gan níṣẹ́ ìtọ́sí kì í ṣe mi o, bí kò ṣe òun. Ó ní òun gangan ló yẹ kí òun gbaṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles. Ó ní àmọ́ gbogbo ohun tí àjọ NFF, àjọ the Nigerian Football Federation, tí wọ́n sọ nípa òun, ó ní òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ni o, àṣà tí ò lọ́mọ nú lásán ni. Ó ní wọ́n parọ́ ni o pé òun ò fẹ́ gbowó, pé owó tóun fẹ́ gbà pọ̀ ju iye táwọn lágbára lọ. Ó ní gbogbo ẹ̀ ọ̀rọ̀ orí ahọ́ lásán ni. Ó ní ohun tí wọ́n fẹ́ náà ní akọ́nimọ̀ọ́gbá tí wọ́n máa tì síbí tì sọ́hun. Ó ní òun ò kì í ṣerú akọ́nimọ̀ọ́gbá bẹ́ẹ̀. Emmanuel Amunike ló sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ n tún gbé yín débẹ̀ o wípé kí ni ǹjẹ́ mọ̀ wípé ẹ̀rọ tí wọ́n ń pè ní MRI ó mà ti ṣe ìdálọ́wọ́kọ́ o fún àwọn agbábọ́ọ̀lù ọ̀jẹ̀wẹ́wẹ́ orílẹ̀-èdè yìí, ìyẹn àwọn under-17 tí a mọ̀ sí Golden Eaglet. Àwọn màní ní ẹ̀rọ yìí ló ti jẹ́ kí wọ́n yọ púpọ̀ nínú wọn ni wọ́n ti lé lọlé látàrí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ló fi ọjọ́ orí sílẹ̀, tó jẹ́ wípé ẹlòmíín nu wọn ti fẹ́ pé 30 ọdún, àmọ́ tí wọ́n ń parọ́ pé ẹni ọdún 17 làwọn. Lẹ́yìn tí wọ́n gbé ẹ̀rọ MRI, ẹ̀rọ tí wọ́n fi ń ṣe àyẹ̀wò egungun, ṣe àyẹ̀wò ọjọ́ orí, tí wọ́n gbé lé wọn lára, ló ṣàkóbá ńlá o, tó sì jẹ́ wípé ó lé ní 10 nínú wọn tí wọ́n lé padà pé kó máa lọ sílé. Ẹ jẹ́ n tún jẹ́ kẹ́ ẹ mọ̀ lábala eré ìdárayá láàárọ̀ yìí lórí ìkànnì wa Oòduà TV, kí n máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Finidi George ó ti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ o. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu, kì í ṣe iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá Super Eagles ló filẹ̀, bí kò ṣe iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Enyimba International. Ẹ má gbàgbé pé ó ń ṣiṣẹ́ méjì pọ̀ tẹ́lẹ̀ ni. Ó dúró gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, bẹ́ẹ̀ náà ló tún jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Enyimba International. Àmọ́ lọ́wọ́ báyìí ó ti kọ̀wé o, tó ti fi ṣẹlẹ̀ pé ẹ jẹ́ kóun gbajúmọ̀ iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles. Ó ní nítorí ẹ̀yin àgbà náà lẹ́ni bí èèyàn bá kórin méjì bọ́ná, àfàìmọ̀ kó má jẹ́ wípé yóò pàdánù ni o. Ó ní ẹ wò ẹ jẹ́ kí n dúró gẹ́ lórí kíni, lórí iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles. Ẹ jẹ́ kí n tún jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ògbóǹtarìgì ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ ẹlẹ́sẹ̀ ehoro, tá a bá ti dárúkọ ẹlẹ́sẹ̀ ehoro tó jẹ́ obìnrin, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ bàbá péré akọni àfidá lálẹ́ gẹ̀rẹ̀ Tóbi Àmúsàn. Ó ti fìtàn balẹ̀ o nínú ìdíje, nínú eré tí ó sá ní òpin ọ̀sẹ̀. Ó ti fìtàn balẹ̀ nítorí pé kíni eré ọlọ́gọ́rùn-ún mítà tó sá, òun ló sọ di obìnrin tó yára jù ní àgbáyé nínú ká sá eré ọlọ́gọ́rùn-ún mítà. Ó sáré náà ní ìwọ̀nba ìṣẹ́jú péréte. Ó la ẹni tó ti ní irú ìtàn yẹn tẹ́lẹ̀, tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Jamaica tí orúkọ rẹ̀ ń jẹ́ Daniela Williams. Òun náà ni Tóbi Àmúsàn ló já sẹ́yìn, ló jẹ́ kó yé wípé tá a bá ń sọ nípa eré sísá, ẹyẹ tí ó ṣe bí àdán yóò pẹ̀jẹ̀ lẹ́nu. Tóbi Àmúsàn ni obìnrin nínú kásáré ọlọ́gọ́rùn-ún mítà lọ́wọ́ báyìí, tó jẹ́ pé òun ló yára jù lágbàáyé, tó jẹ́ ayára bí àṣá ni, tó ti fi ìtàn balẹ̀. Ẹ jẹ́ kí n tún jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mínísítà fún eré ìdárayá àti ìdàgbàsókè ìyẹn Senator John Owan Enoch, òun ló mà ti ń gbòṣùbà sàdánkátà fún Tóbi Àmúsàn wípé àsíá orílẹ̀-èdè tó nà sókè tó dúró ti, ó ní mo kí ẹ o, nítorí pé kí ni bí eégún ẹni bá jóore àwọn àgbà ní
orí a máa yá àtọ́kù. Tóbi Amusan ojóore o ló jẹ́ kí mínísítà fún eré ìdárayá kí wọ́n máa kí Tóbi Amusan. Àwa náà láti iléeṣẹ́ wa, iléeṣẹ́ amóhùnmáwòrán Oòduà TV, àwa náà ń gbóṣù bàràbàǹdẹ̀ à ń gbé fún Tóbi Amusan látàrí pé kí ni ipa ribiribi àti ìtàn tó fi balẹ̀, òun ló jẹ́ kí àwa náà ká máa kí Tóbi Amusan. Ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀ wípé kí ni látàrí bí ikọ̀ Arsenal bó ṣe fi ẹ̀yìn ikọ̀ Manchester United gbolẹ̀ tó wọ́ nílẹ̀ túúrúrú. Eléyìí ló jẹ́ kí akọ́nimọ̀ọ́gbá wọn yẹn Mikel Arteta kó máa sọ wípé kò sí ohun tó lè dáhùn lọ́wọ́ kọ́ o. Oníṣẹ́ rí ife tilẹ̀ Gẹ̀ẹ́sì gbígbé ni fóun. Lópin ọ̀sẹ̀ yìí ni ikọ̀ Manchester United nínú líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn English Premier Football League ní ikọ̀ Manchester United ló ti gbàlejò ikọ̀ Arsenal tó sì jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó lágbára. Tẹ́ ẹ bá rí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Manchester United bó ṣe ń sunkún bí ẹyẹ tó jò pa nígbà tí góò kan bá ẹ ti mọ̀ ta ni akọ́nimọ̀ọ́gbá wọn náà. Òun náà ni Erik ten Hag. Òun náà ni níṣe ló bùgbé ta pé irú kílè yìí ló pariwo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ikọ̀ Manchester United náà ń gbìyànjú pé bóyá táwọn bá sún sókè lórí àkàsọ̀ tábìlì tilẹ̀ Gẹ̀ẹ́sì ó ṣeéṣe káwọn lọ kópa nínú ìdíje ti Europa League. Àmọ́ ikọ̀ Arsenal ó ti bẹ́gi dínú ẹ̀hún tó jẹ́ wípé ó ṣeéṣe kí ikọ̀ Manchester United kó tún máa sáré kó tún fi iṣẹ́ kún iṣẹ́. Àmọ́ akọ́nimọ̀ọ́gbá wọn fọwọ́ mu lọ́rùn jáde lánàá ni o. Tẹ́ ẹ bá rí ẹyẹ tí òjò pa bó ṣe máa rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Manchester United bó ṣe rí lánàá. Ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ti Chelsea báwo, kò sí ohun tó jọ o. Ikọ̀ Chelsea ti gbéra tán o nítorí pé akọ́nimọ̀ọ́gbá wọn Mauricio Pochettino ó ti gbọ̀nà ara yọ o. Tẹ́ ẹ bá wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n kojú Nottingham Forest ní òpin ọ̀sẹ̀, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó jà fitafita o, 3-2 ni wọ́n gbá. Ẹ ti gbọ̀n pé Táíwò Awóníyì tó jẹ́ ògbóǹtarìgì atamátàsí ọmọ orílẹ̀-èdè yìí ó wà ní ìfarapa, àmọ́ lọ́wọ́ báyìí ó ti padà dé o. Kódà wọ́n gbé wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni tòun táwọ́ níyì wọn náà ọwọ́ ẹ̀yìn ni wọ́n wá. Ikọ̀ Chelsea ó jáwé olúborí lópin ọ̀sẹ̀ yìí náà ni o. Ẹ jẹ́ n tún wá sọ ohun tó ṣe kàyéfì nínú àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù aláfọsẹ́gbá èyí tá a mọ̀ sí long tennis. Ògbóǹtarìgì nínú ká gbá bọ́ọ̀lù aláfọsẹ́gbá tó ṣe pé tá a bá perí akọni ẹ̀ ó di dandan ká fi dà halẹ̀. Òun náà ni Novak Djokovic. Ó mà ti pàdánù o nínú ìdíje ní òpin ọ̀sẹ̀. Wọ́n lù ó tó sì jẹ́ pé nínú ìdíje ti Rome Open ni wọ́n ti nà tó sì di gbádàgbọ̀n pé ẹ wo bí iwájú ò bá ṣe lọ ó ní ẹ̀yìn a ṣe padà sí. Ó ti padà tó ti kúrò nínú ìdíje yẹn. Nínú ìdíje yẹn náà ní ìsọ̀rí táwọn obìnrin, ọmọ obìnrin tó ń ṣáná lọ́wọ́ tá a bá porí akọni òun náà ó yẹ ká sọ pé kíni, ó yẹ ká sọ pé sàdánkátà fún òun náà ni Sabalenka. Òun mà ti perégedé o sí ìsọ̀rí ẹlẹ́ni 16 yẹn. Round of 16 ló wà báyìí o nínú ìdíje ti Rome Open náà ni o. Bí gbogbo ẹ ṣe lọ, ẹ jẹ́ kẹ́ mọ̀ wípé Victor Boniface ẹ ti mọ ọmọ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ atamátàsí ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbá bọ́ọ̀lù jẹun lórílẹ̀-èdè Germany nínú ìdíje ti German Bundesliga ló wà o. Òun náà ó mà mí àwọn o fún ikọ̀ Bayern Leverkusen ní òpin ọ̀sẹ̀. Ṣé ẹ mọ̀ pé ikọ̀ Bayern Leverkusen báyìí wọ́n ti gbá bọ́ọ̀lù wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ 50 tó ṣe pé wọn ò pàdánù báyìí. Ìtàn ńlá ni wọ́n fi balẹ̀ o ní sáà tá a wà yìí. Ìgbà 50 ni wọ́n ti jáde gbá bọ́ọ̀lù tó ṣe pé wọn ò pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kankan rárá, pátápátá na draw ni àwọn èèyàn ń pè wọ́n. Nígbà tí Victor Boniface tó wọlé lánàá, òun náà ó mi àwọn ìyẹn lópin ọ̀sẹ̀ tá a wà yìí ló ti mi àwọn. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ wípé kí ni àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń jàdù àti lọ kópa nínú ìdíje ti Paris 2024 Olympic Games. Wọ́n ti fìtàn balẹ̀ o. Adesina àti Chukwuemeka wọ́n máa gbàmì ẹ̀yẹ góòlù nínú ìdíje ti Big 12 Championship tí wọ́n ń gbá tó jẹ́ pé eléyìí gan ni yóò jẹ́ kí wọ́n lọ fọwọ́ ba tíkẹ́ẹ̀tì láti lọ sí ìdíje ti Olympic. Ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé lópin ọ̀sẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ pọ̀ tó wáyé o. Manchester United ẹ ti mọ àwọn ẹni tá à ń sọ lọ́wọ́lọ́wọ́, ẹ ti mọ ti Pep Guardiola bẹ́ẹ̀ pé kò fi ṣeré. Òun ló gbàlejò ikọ̀ ẹgbẹ́ òun ló lọ bá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham ní àlejò 4-0 ló kó lé Fulham lọ́wọ́. Bournemouth náà gbàlejò Brentford àmọ́ ó ṣe àlejò gbà ní o. Ṣé ẹ mọ̀ pé bálejò bá gbèrú onílé látẹ̀yìn ó di dandan kí onílé kó fura. Brentford ó na Bournemouth mọ́lé pẹ̀lú àmì ayò 2-1. Everton náà jáwé olúborí mọ́lé o nígbà tó gbàlejò Sheffield United. Ǹjẹ́ ẹ mọ̀ pé ní òpin ọ̀sẹ̀ yìí ní Newcastle United ó gbàlejò Brighton ò fún láyè kó lọ ọ̀mì ayò kọ̀ọ̀kan ni wọ́n jọrọ sílé ara wọn. Tottenham Hotspur náà gbàlejò Burnley bó ti ẹ̀ jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lágbára nítorí pé Burnley ló kọ́kọ́ lọ fi ọwọ́ kékeré gbá ńlá
òun ló kọ́kọ́ mi àwọn kó tó di pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur wọ́n dá méjì padà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí 2-1. Ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United òun náà gbàlejò Luton Town lánàá 3-1 ló kó Luton lọ́wọ́. Wolverhampton Wanderers ó gbàlejò Crystal Palace nà mọ́lé 3-1 ni. Mo ti sọ fún yín tí Chelsea àti Nottingham Forest tí wọ́n gbá nítorí pé Nottingham Forest ló gbàlejò Chelsea kó 3-2 lé lọ́wọ́. Lópin ọ̀sẹ̀ ni wọ́n gbá gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn o. Lópin ọ̀sẹ̀ náà ni Manchester United ló gbàlejò Arsenal. Lórílẹ̀‐èdè Spain ẹ jẹ́ n sáré wá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà lórílẹ̀‐èdè Spain kí n wò bóyá mo lè gbé yín débẹ̀. Lórílẹ̀‐èdè Spain lópin ọ̀sẹ̀ wọ́n gbá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá níbẹ̀ ó jẹ́ èyí tó láàmìlaka. Mallorca yẹn gbàlejò Las Palmas. Mallorca náà Las Palmas pẹ̀lú àmì ayò 1-0. Villarreal gbàlejò Sevilla. Villarreal 3-2 ló fi nà Sevilla. Granada gbàlejò Real Madrid. Bó tiẹ̀ jẹ́ pé Real Madrid wà lókè tábìlì téńté àmọ́ kò fi yẹn ṣe o. 4 ló tún kó lé Granada lọ́wọ́. Athletic Club ó gbàlejò Osasuna. Ayò 2-2 ni wọ́n jọrọ sí ilé ara wọn kó tó wá di pé Cadiz ó gbàlejò Getafe. Cadiz ó nà Getafe pẹ̀lú àmì ayò 1-0. Báwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe lọ nìyẹn lórílẹ̀‐èdè Spain. A ò ní rí jù báyìí lọ lábala eré ìdárayá lórí ìkànnì wa amóhùnmáwòrán Oòduà TV. Gbogbo ẹ̀yàn ọmọ Oòduà tí ẹ fẹ́ràn eré ìdárayá ẹ tú jáde o kẹ́ ẹ máa gbọ́. Àtinúṣọlá Abíọ́lá Igwe lórí pápá lèmi ń jẹ́. Oòduà àtẹ̀wọ̀n rọ̀ bàbá Yorùbá làwọn máa pè é bàbá Yorùbá làwọn máa pè ń gba gbogbo olórí gbogbo wa pátá. Oòduà móhùnmáwòrán Gbangba Làṣàntà.